jaleka moni yadawadura alola jaleka no yadauka no asara oni Májẹ̀mú ìbàrẹ̀ ọba tó ní mí. Ìjọ Kérúbù àti Séráfù Ìwéré Òkè ní ìjọba ìbílẹ̀ Kájọlà wọ́n ń pe gbogbo ènìyàn síbi àrágbá yamuyamu àgbà ìyanu ìsọ́ òru Májẹ̀mú ọlọ́jọ́ mẹ́sàn-án àti ìsìn ìdúpẹ́ ọdún kẹwàá tí ìjọ náà bẹ̀rẹ̀ níbi tí Ọlọ́run alààyè yóò ti máa dá májẹ̀mú titun pẹ̀lú gbogbo ènìyàn tí ìpín àwọn ènìyàn tó bá lè darapọ̀ mọ́ wọn yóò sì máa gba ìṣẹ̀dá ògo titun. Àkòrí tọdún yìí ni bí ó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run wa tí àwa ń sìn ó lè gbà wá. Ìwé Daniel orí 3 ẹsẹ̀ 17 òru Májẹ̀mú ọlọ́jọ́ mẹ́sàn-án náà ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ sí ọjọ́ 14 oṣù kọkànlá. Ìsìn ìdúpẹ́ ọdún kẹwàá yóò gbéra sọ ní ọjọ́ 17 oṣù kọkànlá nínú ìjọ Kérúbù àti Séráfù tèmi yóò ṣeéṣe Ìwéré Òkè ní déédéé aago 10 òwúrọ̀. Senior Superintendent Apostle James Babatunde Fọ̀rẹ́kẹ́mi ni olùdásílẹ̀ ìjọ. Jésù olùgbàlà ń dúró de gbogbo ènìyàn láti bá ọ yanjú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìṣòro tó ń da ayé rẹ láàmú. Prophet Joshua Fọ̀rẹ́kẹ́mi aka àmì ẹ̀mí ni olùkéde. Tèmi náà yóò ṣeéṣe o.